Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Jí máa sùn, ìgbà tuntun ti dé. Yorùbá, jí máa sùn, ìgbà tuntun ti dé. Ìgbà òmìnira ti dé. Òmìnira tuntun tó máa mú láyé Yorùbá rọrùn. Ẹ má gbọ́ nǹkan tí Tinubu ń wí o. Ó ní Nàìjíríà máa di Nàìjíríà kó má sọ Nàìjíríà di Sudan. Nàìjíríà ti di Sudan already. Àwọn ló sọ di Sudan. Òun àti àwọn àǹkó ẹ̀. Kò dánú bẹ́ẹ̀ kó gbẹ́ni sọ́hun. Ẹ má gbọ́ nǹkan tó bá sọjọ́ ń wí o. Ó fẹ́ lọ gbé Adéwùnmí wá. Adéwùnmí kẹ̀ tó jẹ́ ìjọba Jonathan. Kò dánú bẹ́ẹ̀, Ọbásanjọ́ ò dánú bẹ́ẹ̀ mọ́. Ìgbà àwọn bàbá yẹn ti kọjá. Struggle ló ń gbà. Ẹ jẹ́ ká tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀. A máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀. A máa wọlé lọ gbé wọn. Wọn ò rẹpísẹ́ǹtì wa mọ́, àgbàyà ni wọ́n. Àgbàyà to the last class. Wọ́n ò rẹpísẹ́ǹtì wa o. Ẹ má gbọ́ nǹkan tó rí o. Fúlàní ti sọ̀rọ̀ àǹdí wa, àwọn báyìí ń sọ̀rọ̀ dìdìrín lẹ́nu. A máa lé wọn sígbó. Campaign kó máa lọ. Campaign kó máa lọ. Campaign kó máa lọ. Yorùbá nation ló lè ṣe. Wọ́n nẹ́nu bẹ́ẹ̀ mọ́. Tinubu is not relevant. Ọbásanjọ́ is not relevant. Ọọ̀ni is not relevant. Ẹ gbà bẹ́ẹ̀. Aláàfin Ọ̀yọ́ nìkan ló wà relevant láàrin gbogbo wọn. Prime Minister wa nìyẹn. Jagunjagun olórí oko. Ó dẹ̀ ti sọ fún wa ká lé wọn wọgbó. Ó ti sọ fún wa òun wà lẹ́yìn wa. Gbogbo àwọn tó kù wọ́n wà relevant. Ẹ má gbọ́ nǹkan tó ń sọ o. Ibi tá à ń lọ là ń lọ. Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Yorùbá nation ló lè ṣe any other thing. Wọ́n nẹ́nu ń bẹ̀ ní kó gbẹ́ni sọ̀hún. Ẹ máa gbé awareness ní ṣó. A máa lé wọn, a máa gbáradì. A máa lé wọn kúrò ní bọ́dà. Gbogbo àwọn bàbá àgbàyà yìí. A máa fi wọ́n ṣe lẹ́yà. Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation ló lè ṣe ká kúrò lóko ẹrú. A máa kúrò lóko ẹrú. Iye oṣomi ọbẹ̀. A máa kúrò lóko ẹrú. Àgbádùn ilé ayé wa. Ẹ̀yin bàbá àgbàyà yìí. A máa lé yín wọgbó. Ẹ nẹ́nu bẹ́ẹ̀ mọ́. Ẹ má gbọ́ Tinubu nẹ́nu bẹ́ẹ̀. A máa wọlé wa mú ẹ. Ọbásanjọ́ lẹ́nu bẹ́ẹ̀ o. A máa gbé awareness ọkàn mọ́lé. A máa lọ mú yín lé. Ẹ bẹ̀rẹ̀ owó. Àwa máa mú yín nílé. A máa sọ fáwọn èèyàn. Ìgbé kì í ṣe bọ́ra. Ìgbé èèyàn ni yín. A máa yẹ̀yẹ́ yín. Bàbá àgbàyà. Ẹ má gbọ́ nǹkan tó ń sọ, wọ́n ń tọ̀ wá ni o. Wọ́n wà relevant. Wọ́n nẹ́nu bẹ̀ mọ́. Yorùbá lè ṣe. Oyún inú gan pé Yorùbá nation. Àwọn wo? Àwọn wo? Wọ́n ń pa wá. Ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ bá ní ká jókòó sí Nàìjíríà jàgàjágá, Nàìjíríà mẹ̀sìmẹ́sì, Nàìjíríà jákujàku, Nàìjíríà wọ́gọ̀wọ́gọ̀, Nàìjíríà wógówógó, Nàìjíríà tó ti wó, Nàìjíríà tó ti kú. Yorùbá nation ni o. Ẹ̀yin ọmọ mi, ẹ̀yin ọmọ mi. Ẹ̀yin youth mi, ẹ̀yin youth mi. Ẹ má gbà o. Ẹ má gbọ́ ọkọ̀ tó bàbá ń sọ o. Ẹ bínú tán, a sì máa lù gbogbo wọn pa. Gbogbo politician. Ẹran ètùtù ni wọ́n. Ẹ
ẹ máa wòye tá bá ṣàwíánẹ́sì tán a máa ká wọn mọ́lé ní kọ̀ọ̀kan a máa gbé àwíánẹ́sì lọ́ba. Wọ̀gọ́ Nàìjíríà wọ́gọ́ Nàìjíríà tó ti wó Nàìjíríà tó ti kú. Yorùbá nation ni o ẹ má gbọ́ kan tó bàbá òfò sọ o ẹ̀yin ọmọ mi ẹ̀yin youth mi ẹ má gbà o ẹ má gbọ́ kan tó bàbá ń sọ o ẹ bínú tán a sì máa lu gbogbo wọn pa gbogbo politician ẹran ètùtù ni wọ́n ẹ máa wòye tá bá ṣàwíánẹ́sì tán a máa ká wọn mọ́lé ní kọ̀ọ̀kan a máa gbé àwíánẹ́sì lọ bá wọn nílé ní kọ̀ọ̀kan tó local government èyí tó bá ti ṣe Yorùbá nation a máa mú lọ sí Ìbàdàn à ń lọ dájú ẹ̀ capital wa Yorùbá nation. Kò sí kan tó lè dá dúró it's a moving train anything tó máa disturb ẹ crack biscuit a máa jẹ wọ́n ni fọkẹ́tàn ni Yorùbá nation entity ni ta ló fẹ́ bá Yorùbá jà jáde kárí ẹ̀ ṣọ́ba ni ẹni àbíjọ́yè àbóṣèlú tẹ́ni bá tárí sí ìwé ayọ̀ wo tẹ́ni màlẹ́kà Ọlọ́run bá tárí sí ọ̀rọ̀ Yorùbá nation a máa crucify ẹ̀ ni Yorùbá nation is ordained by the God and Almighty and Elédùmarè 3 in 1 nẹ́nu bẹ́ẹ̀ o Yorùbá nation awareness must carry on. À ń gbé awareness lọ sí Kogi pẹ̀lú Kwara 7 days à ń gbé Bọ̀lẹ́kọ̀ 7 days awareness is coming to Lagos Yorùbá nation wọn ò tí ì bí aláya ọmọ náà tó lè dá dúró wọn kò sí ọba tó bá tẹ́rí sí i a máa jẹ yín wáyé ni kò sí wọn bí ẹlẹ́yà Tinubu gan kó tẹ́rí sí ọ̀rọ̀ Yorùbá nation kó confront wa a máa jẹ yàrá yẹ ẹ̀ máa yé ni ẹ̀yin wo Yorùbá nation entity Yorùbá nation entity Yorùbá nation entity òun nìkan ló lè ṣe any other thing irọ́ ni rọ́tọ̀ àmọ́. Up Yorùbá nation, up Yorùbá nation, up Yorùbá nation, up Yorùbá nation. Yorùbá nation ló lè ṣe. Yorùbá nation ní gbogbo ìjọba bẹ́ẹ̀ dì wá lọ́wọ́ mú. A máa jẹ́ yín máa yé ni. Nẹ́mi ẹ̀. Àwọn ọmọ mi ti jí. Àwa kan ti jí. Ẹ̀yin kẹ̀. Tó bẹ́ẹ̀. Yorùbá nation is ordained by Almighty God, by Elédùmarè. Ẹ̀ ń sìn ní gbogbo ẹni tó bá ti tẹ́rí sí Yorùbá nation ó máa bógun Fúlàní lọ ni Fúlàní àlejò àwọn mọ̀dàfọ́ká Fúlàní wèrè Fúlàní òṣì Fúlàní mọ̀dàfọ́ká Fúlàní alábọ́dé Fúlàní jọ́rí òpè Fúlàní jákujàku Nàìjíríà gan jàgàjàgà Yorùbá nation newborn baby ẹ gbé lárugẹ ẹ pọ́nlé kọ́lọ́n lè pọ́nlé ayé yín lé ẹni tó bá pọ́n Yorùbá nation lé Ọlọ́run ò ní pọ́nlé ayé yín lé àbùkù lẹ́yìn máa kàn ẹ máa bọ́ọ̀gùn Fúlàní lọ kárí sí i. Kó má bàbá àwọn bógun lọ Yorùbá nation Tinubu ọ̀nànú ń bẹ̀ Ọbásanjọ́ ọ̀nànú ń bẹ̀ ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ àwọn kẹ̀ àwọn sùn ẹgbẹ́ náà pákó àwọn bàbá tí ò ríran wọ́n ti kógun jà wá gbogbo neighborhood wa ní Fúlàní wà pẹ̀lú bọ́ àwọn
ẹ máa gbógun lọ àwọn Fúlàní àwa máa pa wọ́n tọ́ ni a máa lo agbára ọmọ Yorùbá ẹ ń sìn ní Ìgbò ti lọ ẹ ń sìn ní ẹ yọ wọ́n kúrò ń bẹ̀ wọ́n lẹ́nu bẹ̀ ẹni tí Tinubu àtọ́básanjọ́ bá sọ rubbish statement rubbish ẹ má gbàgbọ́ kí ló fẹ́ sọ tá a ti gbọ́ rí totally rubbish. Yorùbá ti sún síwájú Yorùbá ló lè ṣe Yorùbá nation ẹ̀yin arúgbó yìí ẹlẹ́jọ́ kó ẹ̀nẹ́nu bẹ̀ mọ́ à ń bọ̀ wá báyìí ẹ̀yin sọ̀rọ̀ wo tọ́lá máa bá yín tó ẹ̀rí sọ̀rọ̀ mọ́ Nàìjíríà tó ti fọ́ sí wáwẹ́ ọmọ ẹrú Fúlàní ọmọ ẹrú ẹ̀yin tara ìtiwa fún wọn kọ́ máa ráàdì wa Ọbásanjọ́ ìlànà ń bẹ̀ mọ́ kò relevant mọ́ Tinubu relevant mọ́ kò nánú bẹ̀ tó bá sọ̀rọ̀ àpò wọn lọ́sọ̀ọ́sì tẹ́bà ńlá kí Yorùbá nation ẹ kọrí sílẹ̀ Haúsá àwọn agbọ̀n òfin yìí mọ́ because at the end of the day a máa yẹ̀yẹ́ ìgbà ìyẹn ìrọ̀bá yìí a máa fi ṣàlẹ́yà bí ẹran léyà ẹ gbà bẹ́ẹ̀ ẹni wo tán oṣù wọn yín máa tó pé tá a máa dá wọlé yín ẹ fi pé Yorùbá àtijọ́ lẹ́wà ni Yorùbá òde òní làwà Yorùbá òde òní àwọn onígbàgbàkúgbà mọ́ àṣẹrú mọ́ ẹlẹ́dàá ń pè ní. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.